àwọn pípù yìí àmọ́ kàtà ara wọn sókè dóra wọn o àti ṣe nǹkan tí mo rí ni mò ń sọ fún yín èmi kò mọ̀ pé ó lè tó bẹ́ẹ̀ o ǹjọ́ sátọ̀dẹ̀ mi máa ń lọ bí iṣẹ́ bí mo ṣe wá déjọ́ náà bí àwọn tilẹ̀kùn ní o bí àwọn àṣekínní ní o mi ò mọ̀ bí wọ́n lè mọ̀ sílẹ̀ fún mi wọ́n fẹ́ kí n rí ni mi ò mọ̀ mo kàn wọlé ni mo wá bá tọkọ mi bẹ̀rẹ̀ bí alájá tọmọkùnrin tí o kò bọ ọkọ ìyẹn pásítọ̀ Timothy tó kò bọ James nífùrọ̀ tó ń dúró pápápápá bí mo ṣe dúró tí mò ń wọ̀ wọ́n ni pápápápápápápá tó dúró àwọn gidi gan like fùrọ̀ nígbà tó ṣe yẹn tán wá ní okay do like this Pastor Timothy àwọn náà wá lie down wọ́n wá sùn bí obìnrin wá fẹ́ dó obìnrin tó máa ṣe wíbẹ̀rù yẹn wọ́n wá gbé tán James wá gbé tán ó ṣe báyìí wọ́n wá ti kíní ẹ̀bọ bí òdi wọn ní wọ́n ṣe ní Pastor James Pastor Timothy ló fọwọ́ ra James láyà ó fọwọ́ ra lọ́yà ó wọ́n bẹ̀rẹ̀ pé bí àmọ́ ńlá kí wọ́n jí mi kí n dìde mo mọ̀ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ pé à ń ṣe 4somes lórí bẹ́ẹ̀dì mi sọ pé à ṣe mo dé kind of drama tó ṣe bẹ́ẹ̀ yẹn kò lè tó bẹ́ẹ̀ yẹn ẹ̀wọ̀n tí mi ti ń gbàwẹ̀ fún kẹ́mi burúkú kú òun ayé ẹ̀ nígbà tó wá ṣe tó wá dà ló wá ń sọ fún torí àwọn náà torí Pastor Timothy náà dà sóun náà ní fúrọ̀ òun náà mo dúró àwọn àní James sọ pé baby come and join us mo ní I'm fine I don't want to I'm so tired Pastor James kọ́ dìde ni no I will massage your back mo ní I said I'm tired I'm tired now iṣẹ́ kí mo ṣe ti bí iṣẹ́ dé ni James wá ní àkọ́yẹ́ kó jágun mọ́ ọbẹ̀ yẹn náà and you say you are tired but I said it you asked me first pé kí n wá join yín and I said I am tired mo ṣe ti bí iṣẹ́ dé ni and wọ́n dẹ̀ dìde kó àwọn bàbá mi massage ara mi ṣé ẹ ti wà okay ni I'm tired jàre kí ni ó ní báwọn ṣe kúrò níbi tán sí ń ṣe nìyẹn tó ń gba kitchen lọ èmi kan ní kò nà ọmọ ọbẹ̀ kó ń gbọ́n àwọn méjèèjì ó ní àmọ́ òun wò pé ó ní ìwé ohun tí mo pàdúrà ò lè ṣe nǹkan kan nù nǹkan tó wà nílẹ̀ ó ní mo ti wá rí ọkọ rẹ̀ ó lóun ti rí ọkọ òun bí ẹlẹ́gbin bí ajá bí wèrè bí olórí burúkú ó ní Pastor James òun ò tiẹ̀ rí wọn bí èèyàn ti wọn òun rí wọn òun ráwọn bí ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ táyé ẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ tó máa kú tẹ̀ ní tọ́lá ló ń ṣe wọn Mr James Mr Timothy wọ́n ṣàṣetán wọ́n bá wẹ̀ wọ́n ṣe gbẹ̀ tán òun wà kíchìn òun kún kíchìn láti tán pé àwọn tí ń lọ o wọ́n bá ní òkè sà ó dàbọ̀ sà bá mi kí sista lágbájá o wọ́n bá lọ ọlọ́kan bá bọ̀ òun ní kíchìn pé baby what are you cooking ọkùnrin dẹ̀ wọ short ní mo ṣe ìgbà ó yẹ kó máa bì ó fọ́ mú òun léjìká baby what are you cooking ó ní wípé òun fẹ́ dín àkàrà wọ́n ní àkàrà kí ló fẹ́ àkàrà ṣe ó ní sọ pé kan tó nǹkan crave fún yẹn are you pregnant ó ní pregnant no how will I be pregnant I'm not pregnant o ọkọ wọn bẹ̀rẹ̀ pé can't you be pregnant ó ní no I'm not pregnant mo lè lóyún but ṣe kí mi lóyún ni are you sure you're not using anything bí ti báwo mi lóyún the way you just sound now bẹ́ẹ̀ ni pé o tiẹ̀ wẹ́ kó lóyún fún mi ẹ ká padà sórí ètò Gbọ̀ntàn reality show 4somes lè ń wò yìí Olúwa ṣe ọmọ Àkànjí lórúkọ mi ẹ wò ẹ̀yin tẹ́ ń bá mi wo fídíò mi ojú pẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ń bu one comment section ẹ ṣé ẹ̀yin tẹ́ ń yìn wá ẹ ṣé o dí ọmọkùnrin ẹ ti dáwọ́ dúró o gbogbo tá a rí is 35 bẹ́ẹ̀ ni inú ẹ̀yin more than 21,000 a ní bó ṣe 2,000 kẹ́ bá wa dá kakọ́
mo ti send half payment sí ẹni tó bá kọ díẹ̀ ọmọkùnrin ò tó tí wọ́n bá ti kọ́ tán tó ti gbé wá a máa fún wọn balance. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká ṣe díẹ̀ ọmọkùnrin ò tó. Eléyìí tó ti ṣe nìkan sọ pé àǹtí ṣé wà eléṣẹ́ ń fìmù ẹ má gbé yẹn wá ìta la fẹ́ ṣe ń fìmù gan mi ì tí ì rọ́wọ́ gbogbo yín ẹ kàn fẹ́ dá mi dá ni pé Ọlọ́run bùkún gbogbo wa ẹ̀ ní owó tì orí yín ò ní gbà bọ́dé bẹ́ẹ̀ ni. Ó ní àwọn sàsọ̀rọ̀ yẹn òun dákàrà yẹn tán òun lọ gbẹ́kàrà yẹn fún wọn láti jẹ. Ó ní òun ṣàwò pé kí lóun lè ṣe òun ṣàwọn lọ́kàn ṣé kò ń sá lọ ni ṣé kò ń lọ sọ fún mọ́mí òun ni ṣé kò ń sọ fún ẹgbẹ́dẹ́gẹ́ ni ṣé kò ń sọ fún gbogbo ni. Ó ní òun bá múra òun bá lọ bá díkìn kẹwàá church àwọn òun àti ìyàwó ẹni yẹn àtọkọ wọn close gan. Òun bá lọ bá wọn òun bá ní ẹjọ máa mo fẹ́ rí yín nínú bá lọ bá wọn òun bá ní mo rí nǹkan kan pé òun ò jẹ́ sí ìbìlífò ṣé mo pé ọkọ òun rọ́kọ òun bíi gègé bá ní ọkọ yín Bra James yes ọkọ mi ṣé mo lọ́kọ méjì ni àwọn àti Bra Timothy wọ́n ti close jù wọ́n lọ́lọ́run ló yọ òun tóun sọ pé àwọn ṣe 4somes àwọn ṣe gbá. Ó nígbà tó òun kọ́ sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ má ronú kọ bẹ́ẹ̀ mọ́ o wọ́n kàn close ní o Ọlọ́run má ṣe ní enemy iṣẹ́ ìránṣẹ́ ọkọ yín ọ̀rọ̀ tẹ́ sọ fún òun nísìn káyàrá àtàlẹ́ lọ sọ fún ni tí yẹn lọ gbé pé ọkọ yín ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kí lè fẹ́ máa sọ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ o it's not good o ẹ má bà ṣe ìránṣẹ́ ọkọ yín jẹ́ o your husband has been working has been this has been that ó yẹ ká gbàdúrà ó lóun mọ̀ kó tó ń fẹ́ sọ àwọn bá gbàdúrà ó lóun bá kúrò ń bẹ̀ gbà tóun délé ọkọ òun kàn wọlé ọkọ òun á tilẹ̀kùn ọkọ òun á ní Bukola stop trying lè tá ní ṣe méjì mi nobody will believe you kò sí kò tó fẹ́ sọ ń pa mi fún anybody tó fẹ́ believe ẹ because ọmọ ìpè irọ́ ló ń pa. If you know you don't want this marriage again you can just tell me wọ́n dé máa bá tí ẹ lọ wà lọ bá mọ́mí dikin o ló ń parọ́ fún wọn o ló ń sọ nǹkan tó rí nípa mi fún wọn it's not good now. Wọ́n ní bọ́ wọn ṣe lànà ilé táwọn wọ ọkọ àwọn ó ní kò sí níbi tó fẹ́ bá mi lórúkọ jẹ́ fún tó máa gbà ẹ́ gbọ́. They know I've worked hard they know ọmọ ìpínlẹ̀ nǹkan tó dárúkọ yẹn èmi so tí èèyàn bá ti wá bá yín wípé nǹkan tẹ́ ń ṣe ò dá èèyàn ti jẹ̀bi tí èèyàn bá ti marry ṣé èèyàn tó máa ń bá ex ẹ̀ sọ̀rọ̀ ni tí èèyàn bá ti marry ṣé èèyàn tó máa ń sùn pẹ̀lú ex ẹ̀ ni ìgbà tí mo ó ní nǹkan ni stop it now ex òun ti báwo ibo ló tuntun gbé yẹn dé ibo nìyẹn ti ṣẹlẹ̀ ibo nìyẹn ìjọ nìyẹn ṣẹlẹ̀ you know I don't have any ex mo lọ bá since how many years I've been single for 5 years kátó máa tó pàdé so bí ti báwo the last relationship I have that was when I was just 29 and I met you when I was 34 so what are you saying you're just lying aṣọ ti kọ́ tiẹ̀ wá kọ́ tiẹ̀ wá ní I just play a little game kó rí bó ṣe máa rí ìyàwó oṣù tó rojọ́ káàkiri you can't even cover your own husband you can't cover your husband now what do you want to do mo ti send ẹ sí mọ́mí díkìn wọ́n ní wà ní irọ́ lè pa yẹn irọ́ ò ló ń pa èwo ló jẹ́ ní irọ́ ní gbogbo ẹ̀ idiot ọ̀dẹ́ wọ́n ní ọkọ̀ wọn bá lọ sùn ó lóun ṣàwọn pé kí lóun fẹ́ ṣe Ọbátúndé wọ́n ti bẹ̀rẹ̀ 3somes yẹn wọ́n ti wá pé òun sí orí bẹ́ẹ̀dì ni wọ́n ti ń ṣe òun bọ́ sí bó ṣe dé báyìí ní ọjọ́ náà wọ́n kò ní ṣọ́ọ̀ṣì ọ̀dà àwọn náà darí sí bó ṣe dé báyìí tó ń wọ inú yàrá tó bẹ̀rẹ̀ sí ṣe ogun tó ń ṣe òun á kó inú yàrá tóun òun bọ́ sí sitting room òun sáré ní kò sáré ṣèkọ́ tóun ṣe kóun change aṣọ òun kóun jáde ìgbà tó wà débi gate ibi ẹnu ọ̀nà wọ́n ti tilẹ̀kùn ẹnu ọ̀nà bọ́ wọn pò ń kóun wá jọ ìwọ̀n àwọn mẹ́ta ni wọ́n bára wọn lájọṣepọ̀ túmọ̀ yẹn tó ń pariwo ìgbà tó ń ṣe tán wọ́n dẹ̀ fẹ́ máa lọ wọ́n tún lọ ó dàbọ̀ ó dẹ̀ kí mi astabuki ó dàbọ̀ wọ́n dẹ̀ tún lọ
nígbà tó di ọjọ́ Wednesday the next week yẹn ọjọ́ Wednesday bá rí kọ́ bá di ìyàwó bra Timothy ó bá ní kí n ó bá pè mí bá ní hello ó bó dárúkọ rẹ̀ wọn kí lẹ fẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí n wá mo ní kí ló ṣẹlẹ̀ ó náà fẹ́ rí mi ó ní òkè kí n choose anywhere tí máa fẹ́ mo máa dárúkọ pé kó jẹ́ ká ìrora nítòsí ibi iṣẹ́ mi gbà tí because see wọ́n ṣáà ní mi ìfẹ́ dárúkọ iṣẹ́ ẹni yẹn ni because mo fẹ́ wá sẹ́kọ̀ọ́ pàrọ̀ mú fún wọn but ẹnu mi ibi iṣẹ́ wọn ló ń lọ so let's just forget about it wọ́n ṣáà wá sí ibi iṣẹ́ wọn wọ́n ṣáà níbi tó sí ibi iṣẹ́ wọn wọ́n ṣáà jọ ń sọ̀rọ̀ ló bá ní mo fẹ́ fi hàn kọ́ wọn mi ó ní let me tell you something ó bá ṣe fóònù ẹ̀ ó bá rí òun àtòbìnrin tó ń kíṣà mi ó ní òun tí ń bóbìnrin ló pọ̀ tipẹ́tipẹ́ ó ní I won't blame you ó ní mo sọ fún pastor mo sọ fún Brad James wípé àwọn ni wọ́n jẹ̀bi gbogbo life ilé kò jẹ́ tuntun sí mi and my husband ó ní ọkọ òun ti introduce òun sí life by kó tó ti pa àwọn ṣe ìgbéyàwó ó there is one brother táwọn máa ń lò tẹ́tẹ̀lẹ̀ ọmọ dikin kìnnì kan ó wá jẹ́ dikin tó ń lọ fẹjọ́ sùn yẹn dikness tó ń lọ fẹjọ́ sùn yẹn ọmọ wọn ni ó ní ọ̀nà àmàlù tẹ́tẹ̀lẹ̀ ó ní bọ̀dùgbà tó yà bùdá yẹn ti travel lọ sílùú òyìnbó kó tó pa àwọn márì ni o àmà ń lò gbà tó wá travel lọ sílùú òyìnbó yes ìlú òyìnbó tó wà ní Canada tó wà ní ìsìn náà nǹkan tó lọ ń ṣe lọ́hùn nìyẹn kó tó wọ́n ti ní partner tó náà ní partner tó ń tọ́ àwọn jọ máa ń ṣe tẹ́tẹ̀lẹ̀ bọ̀gbà tó yá tó kí partner àwọn yẹn ti fẹ́ máa fọ́yìn lọ pẹ̀lú ọkọ òun lòun ò jẹ́ kó wá mọ́ òun ní ọkọ òun ní kó máa mọ́kùnrin wá kọkùnrin ọkọ òun máa dóhùn ó sọ̀dù pé kí òun máa móbìnrin wá tọkọ òun máa bá sùn lọ because ilé tó mú wá last time Ọlọ́run ló yọ òun tó ti fẹ́ fọ́yìn lọ pẹ̀lú ọkọ òun so ọkọ yín ló jẹ̀bi mo yẹ sọ fún wọn so ẹ find way tẹ́ ṣe máa divorce ọkọ yín because àwọn kan fẹ́ divorce yín wọ́n ní àwọn ò fẹ́ obìnrin tó ti wà ní ayé àwọn fẹ́ train yín fúnra lára àwọn yẹ sọ wọn kò possible èèyàn tí wọ́n fi ọ̀nà míì tọ́ ẹ fẹ́ fi sọ́nà bòmíì bẹ́ẹ̀ ṣe wá ní sẹ́ ẹ̀rí nǹkan táwọn à ń ṣe ẹ̀rí bí nǹkan tí ò dáa á ní kò sí big deal bẹ́ẹ̀ kò sí nǹkan tó ní kó má dáa so if you don't like it mo sọ fún wọn kí wọ́n bá ṣe máa divorce yín so but ẹ ṣọ́ra kó bàtà bá fẹ́ divorce yín orúkọ yín máa bàjẹ́ ó ní ọba ní òkè mà ẹ ṣe mà wọ́n ní ṣé gbogbo tó kọ yín náà sọ nípa pé ẹ̀ ń kó ọkùnrin ẹ̀ ní x ẹ̀ ń bá x yín sọ̀rọ̀ ẹ̀ ń bá x yín lájọṣepọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ṣé wọn tí dikínẹ́sì ẹ bá gbọ́ ṣé wọn pé tí wọ́n bá wọn sọ̀rọ̀ fún ọjọ́ mi náà wọn ò ní gbọ́ àṣọ náà rìkọ́ọ̀dù yẹn náà ó lẹ́nu ẹlẹ́rìí méjì mẹ́ta láti fìdí òtítọ́ múlẹ̀ nígbà ní àyẹ̀ṣẹ́gun thank you so much mo tẹ́ bá mi sọ pátápátá ni mo gbọ́ rìkọ́ọ̀dù yẹn náà bó ìjọ Sunday kan nìyẹn ní church la wà bó ṣe porúkọ mi síta nìyẹn ọ̀pọ̀ ọkọ mi náà síta wọ́n bá ní kí gbogbo ìjọ kó náwó sí mi wípé ẹ̀mí àgbèrè kọ́ lóhun kó fílẹ̀ nu ayé mi wípé mo ṣì ń bá ex mi sọ̀rọ̀ mo ṣì ń bá ex mi lájọṣepọ̀ àti ṣeun tá mo fẹ́ rojọ́ fún pé kò rí bẹ́ẹ̀ everybody point hand at me wọ́n dẹ̀ pray for me and I have nothing láti sọ mo kàn ń ké ni pastor forí ọ̀fẹ́ sí wọ́n ní ká máa lọ mo lọ pastor ti ní evidence kí n fẹ́ sọ fún pastor ìbò mo fẹ́ sọ fún pastor pé irọ́ ni òótọ́ ni báyìí lọkọ mi ṣe tó fẹ́ gbà mí gbọ́ àti ṣeun èmi ò tẹ̀ pọ́ ti ní evidence bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ èmi àti family mi àjọ lọ sí church yẹn ọkọ mi fẹ́ mi lọ ní church yẹn ni I don't know anybody in that church ọkọ mi ti wà níbẹ̀ more than 10 years kí mi tó dé so I don't know anybody in that church I only know myself ọkọ tó yẹ kó jẹ́bi ìsinmi fún mi ọkọ mi ìgbà tí wọ́n pray fún mi ọkọ mi ń ké ni mi ń sunkún ọkọ mi ń ké wípé mo ṣe ṣìnà mo ambiṣẹ́ mo lè concentrate mi ò wá òkè mọ́ mo bá pàbúrò mi mo bá pè jókòó gbogbo wa mo fẹ́ rí ó wá sọ́dọ̀ mi mo bá ro gbẹ́jọ́ fún àbúrò mi ní tábà ní kẹ́ máa jẹ òkúta onídòdó nílé yín ṣé orílẹ̀ èdè ní kẹ́ máa jẹ ni eléyìí sọ òdòdó nìkan òkúta eléyìí wọ́n pàkúta o èmi ò ní kẹ́ jẹ́rí òkúta eléyìí o mo ṣe máa ní kẹ́ jẹ́rí òkúta eléyìí ò ṣe é jẹ o àǹtí mi bọ́ àlè sọ fún mọ́mì àmọ́ àbáyé máa deal pẹ̀lú wọn ni wọ́n fẹ́ embarrass yín ni wọ́n fẹ́ disgrace yín ni but no problem ó bá ní ó mà ti ṣe voice note tó bá dé òun bá rojọ́ fún gẹ́ẹ̀ náà bó ṣe pé òun bá sọ fún un
àmọ́ òun ní àwọn evidence kọ̀ọ̀kan lọ́wọ́ bíi chat tó wà tọkọ òun jọ chat tó ní pé òkú òun ṣe fábúrò òun ọkọ òun ti delete chat ọ̀dọ̀ tòun bọ́kọ àbúrò òun sáàrí ti tòun ní nínú chat yín ogun ọ̀rọ̀ etí wọn ẹ má wọrí àti ṣeun bábúrò òun ṣe mọ́rọ̀ bó ṣe take it into her hands nìyẹn njọ́ Sunday báyìí àbúrò máa pàdé òun church àwọn ọjọ́ máa wà ní church wọ́n ṣàmà pò ń síta ṣéṣin àdúrà wọ́n máa ní kó máa pray fóun nígbà tó di last day tó ń gbé Sunday méje náà wọ́n á fi pray fóun àbúrò òun ṣì ń wá náà wọ́n bá ní pé kí nìkan tó òun fẹ́ kí nìkan tó kọ òun fẹ́ pé now sister Bukky àwọn náà wọ́n ti understand kò sí wọ́n ṣe pé nǹkan tí ò dáa ni now brother James kí lè fẹ́ wọ́n bá ní òun fẹ́ divorce ni òun ò fẹ́ mi mọ́ wọ́n bá kọjú sí mi wọ́n bá ní sister Bukky ẹni láti pín kọ́tọ́kọ́ yín sọ ní ìsìn báyìí wọ́n ní àwọn fẹ́ divorce ni inú nǹkan tọ́lọ́run gbé yẹn lè kọ ìyàwó fún ni nǹkan náà àwọn nǹkan tẹ́ ẹ ṣe yẹn ó lóun bá ní kí lòun ṣe wọ́n bá ní nǹkan tẹ́ ẹ ṣe okay má worry after the service ẹ jẹ́ ká yọra ká má da church sí méjì nígbà tá a parí service tán pastor bá pè wá nígbà tá a déwájú pastor ní wọ́n bá play voice note mi voice note tọkọ mi fi sọ pé mo ṣe ṣìnà mo ṣe gbá mo ní èmi ó ní òun sọ pé òun èmi ṣìnà ẹ jẹ́ kọ́kọ́ mi sọ pé mo ṣe kó wo ojú mi kó sọ pé mo ṣe lọ́kọ̀ bá sọ pé pásítọ̀ ẹ̀ mọ̀ ẹ̀rí bó ṣe máa ń yù nìyẹn o a máa jiyàn láti ẹ wo I'm tired I just need to divorce ó lóun bá sọ pé ok dápẹ́ divorce lọ́kọ̀ òun fẹ́ òun náà fọwọ́ sí a máa divorce ara wọn wọn bá ní ok kò sí wàhálà pé a máa bẹ̀rẹ̀ process láti ṣe àgbàdúrà fáwọn pé since tó pé both of you náà ẹ agree lórí náà ni yes ayé ìsìn tó kọjá ká máa sọ pé kẹfẹ́ ara yín tipátipá kí n má lọ sí ẹyin léṣe sí inú ilé ló bá ní ok sir ẹ náà òun bá dìde òun bá lọ gbà tó ń dénú ilé òun jókòó àbúrò òun ti sọ fún òun pé wà risk o kó máa lò ní òun máa lọ kò sí nǹkan kan òun páàkì àwọn aṣọ òun kó wọn sí nínú báàgì kò bóun sọ wọn kan ó wọlé lọ sùn gbọ́dọ̀ dára ọjọ́ kejì òun pé uber mọ́tò yàbọ̀ òun gbé taizin òun kó gbàṣọ òun yẹn síbẹ̀ everything òun kó síbẹ̀ àwọn gift fáwọn nígbà táwọn ṣe ìgbéyàwó òun kó everything òun torí inú gádàmù kan làwọn kó sí ó lóun kó everything òun ní èrè tó ń jẹbọ nìyẹn bóun ṣe gbéra nìyẹn bóun ṣe lọ sí ilé àwọn nìyẹn gbà tó ń débẹ̀ mọ́mí kí ló ṣẹlẹ̀ àwọn sọ pé ọ̀rọ̀ tó pọ̀ nìbọn mọ́mí mi fẹ́ kẹ́ ẹ rò ó mọ́mí ní kí ló dé mi ò fẹ́ kẹ́ ẹ rò ẹ kí ló ṣẹlẹ̀ ó náà bá yẹ explain fún mọ́mí ní tó báyìí ni ó ń ṣe Gabriel ó má lọ bẹ̀ mọ́ ó lóun bá sọ everything mọ́mí ní abájọ ìyá àrùkà sọ pé ṣé mo mọ ọmọkùnrin dáadáa páwọn ọmọ rí àwọn ọjọ́ gbébì kan ni ọlọ́run tiẹ̀ ṣe tó tiẹ̀ mú orí ẹ̀ lọ tó tún mú orí ẹ̀ bọ̀ tó rà sọ̀hún ni bí òun ṣe gbọ́dọ̀ mọ́ mi òun nìyẹn wọn sáà mẹ́kì báwọn ṣe máa ṣe divorce pọ̀tù yá wọn ní káwọn lọ sáyìn ìwé ṣe àwọn divorce ara wọn òun gbé láyé òun náà gbé tiẹ̀ ní rọrùn wọn ṣe ìgbà tó yá òun gbọ́ pé ó níyàwó ìgbà tó yá òun gbọ́ pé ó bímọ bẹ́ẹ̀ ni òun ò dẹ̀ tí ní ọkọ òun ò dẹ́ni sí ó ní òun á ronú pé at this age ọmọkùnrin wa ṣe báyìí fún òun tún wá ń bèèrè màrán pé òun bá jẹ́ ti dúró bó ti ṣe pé òun ti ẹ̀ bímọ fún ṣé bó òun ò ní ṣe nǹkan mọ́ ni òun ò ní ṣe gbá kan mọ́ ni òun ò ní ṣàwọ́ kan mọ́ ni oníjọ́ kan ó lóun bá scroll ní orí social media òun tí màá rí o òun bá scroll orí social media òun bá rí ọmọkùnrin tó sọ pé òun fi subscribe bọ́ ọmọ inú ẹ̀sùn ọmọ 2 years òun bá wò Pastor James rèé brother James rèé ó ní wọn á wò pé báwo ọmọ ilé ti sọ̀rọ̀ ó ló ti kó over 3 years o táwọn ò gbúra àwọn ọmọ tó gbà báwo lòun ṣe fẹ́ ṣe